ẹjọ́ kí ló kàn yín gangan kí ló fa ìnira bá yín lórí ọ̀rọ̀ yìí láti ìjẹta táwọn kan ti rí fídíò bí tí ìyá Mohbad ti kúnlẹ̀ tó kí bàbá Mohbad tó bẹ bàbá Mohbad kó forí jìn làwọn kan ti bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún ìyá Mohbad wọ́n ní ó disappoint àwọn rí pé àwọn expect kó lè padà sọ̀rọ̀ sí bàbá Mohbad pé kí ló fà á tó fi kí bàbá Mohbad kí ló fà á tó fi ń bẹ bàbá Mohbad kí ló fà á tó fi sọ̀rọ̀ sí bàbá Mohbad ṣé gbádùn sá èwo ló kàn yín bẹ̀ nígbà tí ìyá Mohbad ti ẹ̀fẹ́ padà sí wọn lẹ́yìn ìyá Mohbad nínú interview tó wá ṣe ó wá láti èní lọ kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ sí ọkọ mọ́ ọkọ ẹ̀ ló pé kò ní bàbá ọmọ o ó ní kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ sí ọkọ mọ́ ibi tí ọkọ bá ń lọ ló ń lọ nǹkan tí ọkọ bá sọ ní àṣẹ nàbẹ́gẹ́ làwọn arábí ìbá tó sọ wípé báwo ló sọ máa pé bàbá Mohbad ní ọkọ ṣùgbọ́n ti kúrò níbẹ̀ ẹjọ́ èwo ló kàn yín ó tẹ̀tọ́ àwọn ìyá kan tán ní àwọn wà ní òkè òkun tó yẹ pé èmi kò sí lákàtọ̀ ọkọ ìmí òun ló pọkọ ẹ̀jẹ̀ ìmí òun ló sọkọ ẹ̀dọ́ lórí burúkú ó wá ń bínú sí ìyá Mohbad pé ó pe bàbá Mohbad ní ọkọ ṣé ìwọ ló ẹ rí pé àwọn èèyàn wa ò ní làákàyè èwo ló kí ló ń bí inú kí ló kàn yín gẹ́gẹ́gẹ́gẹ́ ni o a jẹ́ wípé inú yín dùn sí báwọn pípì òṣèré tẹ́lẹ̀ tó lẹ́tí mọ̀ pé àìrẹ́ wọn ó máa dènà ìdájọ́ òdodo pé àìrẹ́ wọn ó máa kò ní jẹ́ kárí ìdájọ́ òdodo ẹ wá rí pé wọ́n ti rẹ́sìn ẹ wá ń bínú ẹ bá mi pèrè kí ló ń gbé wọn nú gẹ́gẹ́gẹ́gẹ́ mbẹ́ ẹ wá ń ṣépè fún ìyá Mohbad pé ó disappoint ẹ̀yin o ẹ wáyé tó máa sọ̀rọ̀ sí bàbá Mohbad wáyé tó máa kí bàbá Mohbad ṣàgbọ́ ẹ wòye ọmọ tí wọ́n bí fúnra wọn ni ẹ̀wọ̀n ló kàn yín ẹ̀wọ̀n àbá parí ìjà kò sí ètò kàn yín àjọ àti wàgàn ni kò parí ìjà ẹ ti mọ̀ páàsì ni máa tú ṣàwádìí ẹ̀yin tí ẹ̀ ń wò mí sàpmà àwọn tó ṣiṣẹ́ yìí àwọn anti-justice team yẹn àwọn ní sẹ́ńpọ́ mo sọ pé wọ́n ní kẹta àwọn wà fún pé àwọn ò fẹ́ kárí ìdájọ́ òdodo so wọ́n jẹ́ mọ̀ pé tí bàbá Mohbad àti Mohbad bá wà pọ̀ wọ́n á lè jọ ṣiṣẹ́ papọ̀ wọ́n á lè jọ ṣiṣẹ́ papọ̀ nǹkan tó ń bí wọn nú nìyẹn ṣùgbọ́n afẹ́fẹ́ ti fẹ́ àṣírí fúnra. ìgbà tí mo wo fídíò ibi tí àwọn méjèèjì ti ń kíra yẹn tí mo wo mood táwọn méjèèjì wà ẹkún fẹ́ lè máa gbọ̀n mí mo wojú àwọn méjèèjì mo rí pé omi lé sójú àwọn méjèèjì gan tá bá sọ pé ọlọ́mọ jẹ́ kí nǹkan bàjẹ́ kọjá àtúnṣe ara nǹkan tá à ń sọ lélẹ̀ odidi géńdé ọmọ bọ́ lọ́wọ́ wọn ògo ilé wọn ọmọ tó ti ń dùn wọn nínú ọmọ tí ó ti ń gbọ́n ìyanu kúrò ní ara wọn ìjà tó yẹ kí wọ́n ti parí nígbà tọ́mọ ẹ ti ń pariwo wípé mọ́mì mi fẹ́ kẹ́yà dáàdì mi parí ìjà dáàdì mi fẹ́ kẹ́yà mọ́mì parí ìjà tí kìíní ò gbọ́ tí kejì ò gbà ọmọ ẹ wá sì wá sọnù lọ́wọ́ wọn tán nípa ìfojúlùsísì ọmọ ẹ wá ṣẹ̀ṣẹ̀ kí ọmọ ẹ wá sọnù lọ́wọ́ wọn tán sí wá padà wá sí o. Ara nǹkan tí èmi fún wa gba gbogbo ẹ̀yin òbí nímọ̀ràn lélẹ̀ ṣé láwọn bàbá wa tó àwọn ìyá wa ń gbà yẹn tó máa ń sọ wípé nítorí ọmọ nǹkan tí wọ́n mú èlé lélẹ̀ láyé àwọn ìyá wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú wọn máa nílé ọkọ ṣùgbọ́n torí ọmọ tí wọ́n ń sọ lélẹ̀ ló èmi ò mọ nǹkan tó gbé ìyá Mohbad kúrò ní bàbá Mohbad o mi dẹ̀ mọ nǹkan tí ó jẹ́ kí bàbá Mohbad fi ìyá Mohbad sílẹ̀ o èmi ò blame wọn pé wọ́n fura wọn sílẹ̀ ṣùgbọ́n kátẹ̀ ni wọ́n fura wọn sílẹ̀ yẹn ká ní wọ́n jẹ́ kó ṣàkóbá fún ìgbé ayé àwọn ọmọ wọn ìbádà ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìdílé bẹ́ẹ̀ yẹn lóòótọ́ tó pé tí ìyàwó bá ti kúrò lọ́dọ̀ ọkọ ayé ọmọ tó fi sílẹ̀ ò kàn mọ́ ọkùnrin ayé ọmọ tí obìnrin yẹn kó lọ kò kàn mọ́ kí ni ti affect ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yẹ kó ní fọ ọmọ mi tó dẹ̀ tó lè kàwé léni tó dẹ̀ tó lè kọ́ṣẹ́ léni tó dẹ̀ tó lè tajà léni tó sọ ọmọ mi dá láyìn kiri léni tó kò rí èèyàn láti mójútó nígbà tí Mohbad àti tó wà láyé tó bá lọ́dọ̀ yẹ àwọn nǹkan tó bá yẹ ẹ̀ sọ tó jẹ́ pé ó rí létí mọ́ bàbẹ́ kí wọ́n yẹ létí so ọ̀rọ̀ ayé ẹ̀ka tó bá gbé lọ ìbínú pé ó sọ̀rọ̀ bàbẹ́ lójú yẹ yẹn ìyẹ́ ò ní dá sọ̀rọ̀ kò ní ọ̀rọ̀ ayé yẹn ò kíkàn yẹ mọ́ tó bá lọ sọ́dọ̀ bàbá ẹ̀ náà tó sọ̀rọ̀ yẹ ìbínú pé gbé ọ̀rọ̀ yẹ wá sí ọ̀dọ̀ bàbá ẹ̀ bàbá ò kí dá sọ̀rọ̀ ayé ẹ̀ tó kàn mọ́ ọmọ ẹni kan tó mọ̀ ẹ̀dá ń pariwo lójú ayé ẹ̀ ni pé akọ́ni tó bí bàbá ẹ̀ gan ṣe sọ akọ́ni bí ayé ẹ̀ sọ pé òun fẹ́ kí wọ́n parí ìjà ẹ̀wù lé níbàyí
nígbà tó mẹ́rin sọnù mọ́ wọn lọ́wọ́ ṣé nǹkan ò bàjẹ́ kò jẹ́ àtúnṣe ẹ̀kọ́ lè jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin yẹ pé kì í ṣe pé ìfẹ́ inú wọn lọ́ fi kú lẹ́dọ̀ ọkọ wọn èmi wà tó yẹ pé ogun gan ni ogun pé kò ní níbi ìjókòó ló sọ dẹni tó dálé musu ẹlẹ́mi wà tó yẹ pé ogun lé ọkọ ló lè kúrò nílé ọkọ ẹ̀ ẹlẹ́mi wà tó yẹ jẹ́ wípé ìwà tara ẹni so oríṣiríṣi nǹkan ló lè gbóbìnrin kò ní ọkọ ẹ̀ tó yẹ pé kì í ṣe nǹkan tó dùn mọ́ nínú kì í ṣe gbóbìnrin tó kò ní ọkọ ló ṣàgbèrè o mo fẹ́ kó yé yín dáadáa ṣùgbọ́n ara kó bá tó máa ń ṣe fọmọ nílé bó ti yẹ pé gbàmí náà a lè sọ pé tó lọ́mọ kóbìnrin wa sọ ẹ̀mí ẹ̀ nù nílé ọkọ rẹ̀ ilé àwọn ilé ọkùnrin mi wà tó pé ogun bẹ̀ gbóná jẹun tó yẹ pé tóbìnrin bá tẹ̀fẹ́ dúró torí ọmọ nǹkan tó wà níbẹ̀ wò ní lè dúró torí tó bá múra wá padà sọ ẹ̀mí ara ẹ̀ nù tó ní padà rẹ̀ bóyá àwọn ọmọ yẹn àrí àwọn ilé ọkọ tó gbóná bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ibi tó bá wà yẹn wá jẹ́ àdúrà ló lè máa fi ra àwọn ọmọ yẹn lọ́wọ́ má dúró ewu lé ní báyìí àṣẹ wà parí ìjà báyìí yóò wọn àti jókòó ká jókòó dáadáa parí ìjà yẹn ṣùgbọ́n kátà rí yẹn ìjà ti parí torí nígbà tó bá lè mú bàbá Mohbad gba kíkí tí ìyàwó ẹ̀ kí yẹn wọlé tí àwọn ẹni adé rán ìtàgé pé ọkọ kẹ́nìbọ́dì má sọ̀rọ̀ ọkọ láì dámọ́ tó dẹ̀ rí fà sí bàbá Mohbad as ọkọ kò ní bàbá ọmọ ó tún mọ̀ nípa ọ̀rọ̀ yìí tán so ẹ̀yin tẹ́ wá jáde tẹ́ wá síbò fún ìyá Mohbad kí ló kàn yín ṣé ẹ fẹ́ kí wọ́n parí ìjà ni kí ló ń ta yín lára ẹjọ́ ẹ bá mi bèrè kí ló ń ta wọn lára ẹ wá jáde bẹ̀rẹ̀ sí ṣépè fún pé olórí burúkú ẹ sọ yẹ kó parí ìjà pẹ̀lú bàbá Mohbad kò yé mi o reason tó fi ń bínú o kò yé mi o ó jẹ́ nǹkan tó mú wá fún yín o Ajomaje lórúkọ mi ìjọba mi share fídíò yìí ẹ má dàgbọ́ láti subscribe to YouTube channel mi Ajomaje TV èrè ó dá.